wọ́n ní Sunday Igboho ṣá ti declare Yorùbá nation o. No going back. No going back. No going back. No going back ni. Yorùbá nation là ń fẹ́. Igboho ṣá májàsọ́lá ń tà ń gbọ́ ni wípé Sunday Igboho ṣá ó ti declare Yorùbá nation. Ta gan lẹni tó declare Yorùbá nation tí gbogbo ẹ̀ ń jà ràyìnràyìn. Ṣé lóòótọ́ ni Sunday Igboho ó mọ̀ sí ọ̀rọ̀ yìí? Nínú fídíò yìí ẹ wá gbọ́ òtítọ́ ọ̀rọ̀ nínú fídíò yìí. Sunday Igboho wọ́n ló declare Yorùbá nation. Ẹ bá mi share fídíò yìí, ẹ share fídíò yìí kí tonílé tẹlẹ́mù kó lè jàǹfààní ẹ̀. No going back. No going back. No going back ni. Yorùbá nation là ń fẹ́. Wọ́n tó ọba tí ì sínú ọkọ̀ ní kó tètè jókòó níbi tó dáa. Ọmọ ti pé wọ́n padà gan mọ́tò, tó bá dẹ̀ gan mọ́tò wọ́n padà jábọ́. So kí kálukú ó jẹ́ ká jọ parapọ̀ ká wọnú ọkọ̀ yìí lásìkò ọkọ̀ gbàlà lọ́kọ̀ ilẹ̀ Yorùbá nation. No going back. No going back ni. Yorùbá nation là ń fẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba náà ń pè mí náà tí mo ń tèmi mi náà ń pè tọ́ dẹ̀ ń bá mi sọ̀rọ̀ gbangban làwọn ń bẹ lẹ́yìn wa. Mo ní kí n yànnàná ọ̀rọ̀ tó ń jà lórí ẹ̀rọ ayélujára lẹ́nu bí ọjọ́ bíi 2 sí 3 tí wọ́n ní màmá wa Madam Onitiri tó jẹ́ ọ̀kan gbòógì láàrin àwọn àgbààgbà tí wọ́n agitate fún Yorùbá nation wípé wọ́n jáde pẹ̀lú kakíkanjú. Obìnrin tó ṣèṣe ọkùnrin wọ́n ló jáde wípé àwọn declare Yorùbá nation. 2022 yìí sẹ̀ ní Yorùbá máa dúró bí independent sovereign Yorùbá nation. A ti ṣe declaration náà, àwọn tó yé ti yé, àwọn tó mọ̀ ti mọ̀ káàkiri àgbáyé ní ìta àti nínú ìlú yìí tó ń pè ní Nàìjíríà papọ̀ ló tó ń pè Nàìjíríà yìí àti orílẹ̀-èdè àgbáyé yìí, gbogbo ẹ̀ ni ó ti hàn. So a ti gbé ìgbésẹ̀ yẹn gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ní ká gbé, tó wá ṣe ní ìrọ̀rùn àti ìyàlẹ́nu fún wa, tó dẹ̀ jẹ́ nǹkan ayọ̀ fún wa tí ò ní di ìbànújẹ́ láíláí. So ẹyọ kan tó kù reclaim yìí náà ni Ọlọ́run dẹ̀ ti ṣe ìyanu ti ṣẹlẹ̀ o, ẹ jẹ́ kọ́kàn wa balẹ̀. Declaration ti ṣẹlẹ̀, ó kù ká reclaim. Ìyẹn báyìí ló yẹ ká focus lé lórí. Bọ̀dé tó bá lóun wá ní idea kan kó gbé jáde bọ̀ kó má pe declaration, kó má sọ orúkọ yẹn láyé. Ìyẹn ti kọjá. Gbogbo ìgbà là ń declare, so ìyẹn ò ń ṣe nǹkan tó le. Official declaration ẹ̀kan ní lágbàá àti ṣe náà nìyẹn, kò yí padà. Awuyewuye tá a wá ń gbọ́ ni wípé àwọn àgbààgbà tó kù ò mọ̀ sí declaration tí Madam Onitiri ìyàwó olóògbé MKO Abiola tó ṣe. Ọ̀rọ̀ yìí mo ní kí n jáde kí n yànnàná ẹ̀ fún àwọn èèyàn kí wọ́n gbọ́ wípé Sunday Igboho ní kí n sọ fún yín wípé no going back ní ọ̀yọ́ Yorùbá o. Ó tún ní sọ fún yín wípé sẹ́lẹ̀kejì wípé kò sí pé à ń padà sẹ́yìn lórí ọ̀rọ̀ Yorùbá nation. Orí ẹ̀ náà la ṣì wà gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ, ó ti ní strategy tá ń lò. Ṣùgbọ́n àwọn nǹkan kan wà tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí tí mo fẹ́ kó yé àwọn ọmọ Nàìjíríà, tí mo fẹ́ kó yé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá nínú fídíò yìí. Kẹ́ bá mi share ẹ̀ kí tonílé tẹlẹ́mù kó jàǹfààní ẹ̀, kó fi kọ́ ẹ̀kọ́, kó lè pẹ̀tù sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lórí ẹ̀rọ ayélujára lórí ọ̀rọ̀ Yorùbá nation agitation declaration tó ń ṣẹlẹ̀ lórí internet. Òun mo ní kí n mú wá fún yín. Mò ń jẹ́ kó yé yín wípé látọ̀dọ̀ Sunday Igboho ṣàwó bàbá dámì, ó ń jẹ́ kó yé wa wípé no going back ní ọ̀rọ̀ Yorùbá nation. Gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ rò pé Yorùbá nation agitation yìí ó fẹ́ forí ṣánpọ́n, Ìgbòho rán mi sí yín wípé ó dẹ̀ fi dá yín lójú wípé no going back ní ọ̀rọ̀ Yorùbá nation. Sunday Igboho ṣàwó bàbá dámì, ọmọ aládìkún, kò jà fún olórí kankan nínú agitation tá à ń ṣe yìí. Sunday Igboho ò ní say tó jẹ́ 100% say lórí Yorùbá nation agitation tá à ń ṣe yìí, bí kò ṣe àwọn bàbá wa kan, bàbá wa Professor Banji Akíntóyè. Bàbá fúnra rẹ̀ gangan ò lè dá ṣe. Àfọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn àgbààgbà
tó di agitation yìí tó dì í mú, àwọn ló lè dá ọ̀rọ̀ Yorùbá nation, ló lè dá àṣẹ ẹ̀ pa. Tí wọ́n bá ṣe meeting tán láàrin gbogbo àwọn àgbààgbà tó jẹ́ pé olóyè Sunday Igboho ò gbọ́dọ̀ gbẹ̀yìn bẹ́ẹ̀ nítorí pé òun ló ta wájí, despite the fact pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ń ṣe ọ̀rọ̀ agitation yìí lábẹ́nú tí kò hàn lè jáde, ṣùgbọ́n Sunday Igboho jà ló ta gbogbo ọmọ Yorùbá jí wípé ilé ti tó àti máa lọ. Mo ṣe sọ wípé kò sí decision tí wọ́n lè make lórí ọ̀rọ̀ Yorùbá nation lénìí, Ìgbòho Òòṣà gbọ́dọ̀ wà ń bẹ̀. Tí ò bá sí Ìgbòho Òòṣà níbi decision tí wọ́n bá make, decision náà is not 100% okay. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ni ò ní tẹ̀lé irú decision bẹ́ẹ̀. Òun ló fa rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ láàrin àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. Àgbààgbà ilẹ̀ Yorùbá tó di Yorùbá nation agitation tó dì wọ́n mú ló fa rògbòdìyàn láàrin wọn. Rògbòdìyàn yìí ti cause a lot of problem láàrin àwọn bloggers, láàrin àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá tó agitate fún Yorùbá tó ti pín wọn sí méjì. Eléyìí á jáde ọ̀tọ̀ ní nǹkan tó máa sọ, tọ̀hún á jáde ọ̀tọ̀ ní nǹkan tó máa sọ, tó ti dá rògbòdìyàn sílẹ̀ láàrin àwọn bloggers tó jẹ́ pé àwọn bloggers kan wọ́n tẹ̀lé Madam Onitiri, bẹ́ẹ̀ làwọn bloggers kan wọ́n tẹ̀lé Sunday Igboho Òòṣà àti Professor Banji Akíntóyè. Ṣùgbọ́n Ìgbòho á rán mi sí yín báyìí wípé òun fi dá yín lójú wípé no going back lọ́rọ̀ Yorùbá nation. Ó tún wá ní kí n sọ fún gbogbo ọmọ Yorùbá wípé ọ̀rọ̀ Yorùbá nation yìí kì í ṣe tá à ń fi wàrà tá à ń fi ìtara mú, nítorí ìjọba location 419 ìjọba kìnìún ńlá ni wọ́n. Ọ̀rọ̀ agitation yìí ó gba sùúrù, ó dẹ̀ gba ìtọ̀sẹ̀, nítorí pé Yorùbá sọ ó bọ̀ ó ní Yorùbá bọ̀ ó ní ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́. Àwọn tá à ń expect kó join wa lórí ọ̀rọ̀ agitation tó lè mú declaration yìí yá, àwọn gan ò lẹ́nu ń bi ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Àwọn ni àwọn ọba ilẹ̀ Yorùbá. Ẹ wo fídíò tí mo fẹ́ fi hàn yín yìí, kẹ́ wo ohun tó ṣẹlẹ̀ sí ọba aládé nílẹ̀ Yorùbá tó jẹ́ pé kẹ́ ẹ lè mọ̀ pé ọba ilẹ̀ Yorùbá gan ò lẹ́nu. Ilé ayé yìí yóò ga ò ẹsẹ̀ mẹ́fà tá a máa fi sílẹ̀. Èèó kábíyèsí ọba ìláṣẹ aláṣẹ kingdom kìnìún kẹta ó fẹ́ ṣe ìyàwó fẹ́ sílé ní ẹni 24 Thursday. Àwọn tó decorate inú hall yìí àti ọjọ́ Monday náà ti ń decorate inú hall yìí o, náà ti ń decorate. Ní tó fẹ́ wá ṣènáwó gan, wọ́n ní gọ́vnà ní pé wọ́n gbọ́dọ̀ lo school yẹn, wọ́n gbọ́dọ̀ lo feed yẹn, ẹ̀yin náà wọ́n ti decorate, wọ́n ti náwó, wọ́n ti nára, ẹ̀wò wọ́n ṣe decorate. Even Saheed Òṣùpá, King Saheed Òṣùpá ló ń bọ̀ wá play inú hall yẹn ni o, gbogbo inú hall wọ́n ti ń destroy gbogbo nǹkan tó ń ṣe. Àwọn èèyàn ti ń destroy gbogbo nǹkan tó ń ṣe. Ẹ máa wò ó, wọ́n ti ṣẹ́ẹ̀tì, wọ́n ti ń destroy, tọkọ àti ìyàwó fẹ́ jókòó sí ni, wọ́n ti ń destroy gbogbo, wọ́n ti ń destroy. Ní o, ẹ máa wò ó, ìta bẹ̀rẹ̀ o. Ṣé ti rí ohun tó ṣẹlẹ̀ wípé àṣẹ ẹyọ kan péré ni gọ́vnà ìlú yẹn pa, ní state yẹn pa, tí ọba yẹn ó destabilize, kò mọ ohun tó lè ṣe mọ́, kò ní àṣẹ kankan, kò lágbára kankan. Ni a ṣe gbọ́dọ̀ ṣe dẹ́ẹ̀dẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá agitation wa yìí. Kì í ṣe tá a lè fi ìwà ara bó ṣe ń tani lára sí láti sọ wípé a fẹ́ ṣe ìkéde, a fẹ́ declare Yorùbá nation. A ní láti ní sùúrù, nítorí pé a gbọ́dọ̀ fojú sùnùkùn wò. Tá a bá fojú sùnùkùn wò, a máa dẹni yẹ̀yẹ́, a máa dẹni yẹpẹrẹ. Bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń bẹnu àtẹ́lù àwọn bàbá yìí wípé wọ́n slow. Ọ̀pọ̀lọpọ̀ ló ń bọ́lú àtẹ́lù àwọn bàbá yìí, àwọn Sunday Igboho, bàbá Professor Banji Akíntóyè, bàbá wa Adéníran wípé wọ́n slow láti declare Yorùbá nation, tí ò dẹ̀ rí bẹ́ẹ̀.
tó wá dáa ká pàṣẹ kí àṣẹ náà má múlẹ̀ nítorí pé ó ti ní strategy táwọn bàbá ẹ̀ ti lé sílẹ̀ tó jẹ́ wípé a gbọ́dọ̀ fojú sùnùkù wò a gbọ́dọ̀ mọ bí nǹkan ṣe ń lọ kó tó di gbé a gbé ìgbésẹ̀. kì í ṣe nǹkan tá a gbọ́dọ̀ fi wàrà ṣe ṣà tá a gbọ́dọ̀ mú báyìí túláàsì tá a gbọ́dọ̀ mú ní kankan wípé a fẹ́ declare Yorùbá nation a fẹ́ declare Yorùbá nation nínú ìjọba location 419 ṣe rò pé easy bẹ́ẹ̀ yẹn ni a sì fẹ́ kí kó la ẹ̀mí lọ ló ṣe gba ọgbọ́n kì í ṣe tá a gbọ́dọ̀ fi ìtara ṣe. màmá wa Madam Onitiri mo mọ̀ wípé ìyá yìí ìyá dáadáa ni ìyá tó ń fẹ́ rere fún ọmọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ abiyamọ ló wà ńbẹ̀ tó lórúkọ bí ìyá yìí tí ò dìde sí ọ̀rọ̀ Yorùbá nation pẹ̀lú ohun tójú ìyá yìí ti rí nígbà tí wọ́n pa bàbá wa MKO Abiola tó dolóògbé tó jẹ́ ọkọ Madam Onitiri màmá ẹ̀ ó yẹ kó mọ bí ìjọba Nàìjíríà ṣe lágbára tó lẹ́yìn ìgbà tó pa MKO Abiola gbogbo wàhálà tá a fà nígbà náà kí ló padà já sí ṣe bí pàbó ló já sí. ìyá Madam Onitiri ẹ mọ̀ bí ìjọba location 419 bó ṣe ní agbára tó àdẹ̀fẹ́ fi ẹ̀mí àwọn ọmọ Yorùbá àfẹ́fẹ̀mí wọn lé àfẹ́fi wé ewu ẹ mọ̀ condition wọ́n ń ṣe preparation election year 2023 wọ́n ń ṣe lọ́wọ́ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tẹ́lẹ̀ mọ̀ pé ojú gbogbo wọn ọ̀rọ̀ òṣèlú yìí ló wà ní Yorùbá àwa Yorùbá alágbọ́dọ̀ farabalẹ̀ agbọ́dọ̀ fojúsùnùkù wò kì í ṣe tá a gbọ́dọ̀ fi wàrà ṣe ṣàṣe. mo mọ̀ pé ìyàwó Onitiri ìtara tó wà ní ara yín láti declare Yorùbá nation òun ló fa ìgbésẹ̀ tá a gbé èmi ò lè blame yín Ìgbòho òòṣà ò blame Madam Onitiri nítorí pé ó mọ̀ yìí pé ìtara ló wà nínú ara ìyá yìí láti ṣe ìkéde yìí. kí wá ló dé tẹ́ fẹ́ máa fi ẹ̀sìn àwa Yorùbá nation sá àwọn wọn Nàìjíríà lọ́wọ́ kò síbi tí ahọ́n àti ẹnu tí ò ṣe kí ń jà tá a bá ti gbọ́ra ẹni yé àìgbọ́ra ẹni yé ló wà láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta nítorí pé olórí ni wọ́n kò sí decision tí wọ́n lè make lórí ọ̀rọ̀ Yorùbá nation tí ò ní sí olóyè Sunday Igboho ṣàǹbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ò ní tẹ̀lé decision yẹn Ìgbòho òòṣà ò sì jà fún olórí ní ọ̀rọ̀ Yorùbá agitation kò jà fún olórí o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló ń bìlíìfù lórí Sunday Igboho nínú ilẹ̀ lórí struggle yìí ẹ̀yin tẹ́ ẹ sọ wípé báwo ti Sunday Igboho òòṣà ṣe jẹ́ 90% àwọn èèyàn tó ń ṣe struggle yìí náà bìlíìfù lórí kọ́ọ̀sì Sunday Igboho lórí ìpè Sunday Igboho lórí ọ̀rọ̀ Yorùbá nation. tẹ́ bá máa gbọ́ àwọn èèyàn sọ pé Ìgbòho òòṣà iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú ẹ wo slogan yẹn Ìgbòho òòṣà iṣẹ́ rẹ̀ ó ń tẹ̀síwájú iṣẹ́ tó ṣe tó gbélẹ̀ dasí pé tí ọ̀tá olóyè Sunday Igboho òòṣà ò bá sí láyé mọ́ ó ṣeé ṣe kí iṣẹ́ olóyè Sunday Igboho tó bẹ̀rẹ̀ yìí kó máa tẹ̀síwájú a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé olóyè Sunday Igboho ó wà láyé ó wà láàyè ó dẹ̀ fi tí ara rẹ̀ gbọ́ wípé iṣẹ́ òun tóun ṣe ó ń tẹ̀síwájú. kí wàá ní òní tọ́pẹ́ fún olóyè Sunday Igboho wípé olóyè Sunday Igboho ò ṣe lásán ṣùgbọ́n mo wá bá ẹ̀yin bloggers tẹ́yìn ṣe gbọ́n mi sí omi òtó láàrin ara yín lórí ọ̀rọ̀ màmá wa Onitiri olóyè Sunday Igboho òòṣà àti Professor Banji Akintoye ẹjá ṣe dẹ̀ẹ́dẹ̀ẹ́ ẹ má jà tún máa dá wàhálà sílẹ̀ láàrin àwọn àgbààgbà yìí ó yẹ ká ṣe ìpẹ̀tùsínú fún àwọn àgbààgbà yìí láti jẹ́ kí ìmọ̀ wọn kó ṣe ọ̀kan ìkéde tí Madam Onitiri ṣe tá a bá wò ẹ́ rí pé kéde yìí kò múlẹ̀
ìkéde yóò lè múlẹ̀ nítorí ìjọba tó wà lórí àpèrè ní Nàìjíríà ìjọba jẹgúnjẹran ni tí Madam Onitiri fún ara wọn sì mọ̀. Tá a bá ní ká fọwọ́ agbára ṣe ọ̀rọ̀ Yorùbá nation tó wà nílẹ̀ yìí ó máa la ẹ̀mí lọ. A sì fẹ́ kó la ẹ̀mí lọ ní àwọn bàbá yìí, àwọn Sunday Igboho àti bàbá Professor Banji Akintoye ló ṣe ní dẹ̀ẹ́dẹ́mìíràn ọ́ tí wọ́n ń lo ìgbésẹ̀ tí wọ́n lo diplomatic láti ṣe gbogbo ohun tó ń ṣe. Ṣùgbọ́n ẹ má jẹ́ ká bú Madam Onitiri. Abíamọ dáadáa nìyá yìí, abíamọ tòótọ́ nìyá yìí. Ikú tó pa Abiola, ìyá yìí ò ti ya Madam Onitiri kò rí justice lórí ẹ̀. Tó bá lo influence yìí láti jẹ́ pé òun náà fẹ́ fi bá ìjọba Nàìjíríà jà, tó bá lo avenue yìí ṣó jẹ̀bi ni. Nítorí pé lórí ọ̀tọ̀ ni wọ́n pa ọkọ ẹ̀ lé lórí. Mo wá rán ìyá wa Madam Onitiri, mo fi àsìkò yìí, mo fi fídíò yìí, mo fẹ́ kí gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ kẹ́ ẹ ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ yìí. Ẹ má jà á tún máa buná ká máa bu petrol sí iná tó jọra ń jó díẹ̀díẹ̀, àwa bẹ̀rẹ̀ sí bu petrol sí, eléyìí á jáde aṣọ tiẹ̀, tòun á jáde aṣọ tiẹ̀, dìmọ́ àti ẹ ṣe ń sọ lẹ ṣe ń bu petrol sí. Táwọn èèyàn míì tí ò yẹ kán gbẹnu sí ọ̀rọ̀ Yorùbá nation wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣẹnu bá wọn, wọ́n ṣẹnu wọn báṣabàṣa. Mo rọ Madam Onitiri wípé ìfẹ́ ló lè ṣe kínní. Ọ̀rọ̀ pé ọ̀rọ̀ èpè awúlẹ̀ ń ja Yorùbá kò ja Yorùbá kọ́ leléyìí nítorí pé àwọn àtẹnu máa ń jà. Mo fẹ́ kẹ́ ẹ fi ìmọ̀ ṣe ọ̀kan pẹ̀lú bàbá wa Banji Akintoye, olóyè Sunday Igboho, nítorí pé iṣẹ́ yìí àwọn pípù yìí gan ò lè dá ṣe, wọ́n sì tún wá helping hand. À ń farabalẹ̀ láti ní helping hand láti ọ̀dọ̀ wọn Yorùbá àgbààgbà ilẹ̀ Yorùbá tó tún dilẹ̀ Yorùbá mú. A tún fẹ́ káwọn èèyàn tún wọlé sí. Ìyàwó Onitiri a tún fẹ́ rí yín sí nínú Yorùbá nation, rú yín tó ní akíkanjú láti ṣerú nǹkan báyìí. Àwọn tún máa yìn yín ní pé obìnrin bí ọkùnrin ni yín láti jáde láti sọ pé ẹ fẹ́ gbójú gbóyà láti declare. Ṣèbí èèyàn ni Aminat of Zaria. Aminat of Zaria àwọn ló lead ìlú ẹ̀ tó jagun fún ìlú ẹ̀ tó dúró bí akíkanjú. Tàbá wá ríru yín ilẹ̀ Yorùbá kò yẹ ká máa bẹ̀lú àtẹ́lù yín, ó yẹ ká máa encourage yín ni. Ṣùgbọ́n tó bá kù díẹ̀ káàtó, a ní ṣe pé àwa fẹnu bà gbogbo ẹ̀ jẹ́, a máa ṣàtúnṣe ni. Ìyá mo rọ̀ yín nínú fídíò yìí, kẹ́ bá mi pín fídíò yìí kí ìyá Onitiri kó gbọ́. Ẹ fi ọwọ́ sowọ́pọ̀ gbogbo àríyànjiyàn tó bá wà láàrin ẹ̀yin bàbá yìí ẹ yanjú ẹ̀. Ẹ má jẹ́ kí àwọn bloggers yìí kàn dá àárín ẹ̀yin bàbá wa Banji Akintoye àti bàbá wa Sunday Igboho Òòṣà kàn dá àárín yín rú. Ẹ fi ìmọ̀ ṣọ̀kan, ẹ fi ìmọ̀ ṣọ̀kan, nítorí pé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ṣe expect wọn kí wọ́n wọnú Yorùbá nation. Ṣùgbọ́n a ṣe báyìí, à fọwọ́ lẹ́rán. À ń wo bí tí ọ̀rọ̀ Nàìjíríà fẹ́ já sí lẹ́nu oṣù bíi méjì mẹ́ta tó kù tí wọ́n fẹ́ dìbò yìí. À ń fi ọwọ́ lẹ́rán, à ń wo bí tí ọ̀rọ̀ Nàìjíríà, àṣírí ibẹ̀ ni mò ń tú fún yín lẹ́nìí. Táwọn kan pariwo wípé wọ́n declare, wọ́n ṣe gbá, tán bá declare agbára mélòó la ní láti bá àwọn ọlọ́pàá jà, láti bá àwọn àmì jà. Ṣé ẹ fẹ́ kán fẹ̀mí àwọn èèyàn ṣòfò ni? A gbọ́dọ̀ ní sùúrù ká wo bí tán fẹ́ bá ọ̀rọ̀ Nàìjíríà dé lẹ́nu bí oṣù bíi méjì sí mẹ́ta, tí mo dẹ̀ mọ̀ wípé Yorùbá nation movement yìí kò sí ní tó lè yẹ. We shall surely gain this independence by God's grace. Ìta ti bẹ̀rẹ̀ ni, a dẹ̀ máa parí ẹ̀. Tí mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ tó wà nínú Nàìjíríà, tó wà nínú politics Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ ọmọ Yorùbá, wọ́n sì ń padà bọ̀ sí ọ̀rọ̀ Yorùbá nation yìí. Ẹ lọ kọ́lẹ̀ lónìí. Mo fi fídíò yìí mo fi pẹ̀tù fún gbogbo àwọn tí wọ́n ń jà lórí ayélujára lórí ọ̀rọ̀ wọn declare àbí wọn declare. Ẹ jẹ́ ká ṣe sùúrù. Yorùbá nation shall surely stand one day. Ó dàbọ̀, ó dìgbà kan náà.